mọ̀ríyábà bíkùn Ramadan Kareem wọ́n ní Allahu Akbar àwẹ̀ tí ń lọ díẹ̀díẹ̀ náà nu ojú ń tàwọn àjọsán mo ní tó ọmọ kì í gọ́gọ̀gọ̀ kó má mọ orúkọ ààrẹ o Ọlátúnjí Gani olórúkọ tèmi mi ní producer professor ambassador tẹ fún lóyè nílùú Amẹ́ríkà láìpẹ́ yìí mo kí ẹ̀gbọ́n mi Kẹ́hìndé Ọlájídé tó jẹ́ director general iléeṣẹ́ yìí o bẹ́ẹ̀ ni mi ò gbàgbé ẹ̀ sójé àwọn olórí bàbá condition ẹ máa bọ̀ níléeṣẹ́ Fàdákà kájọ máa pò pọ̀ mo tún wá kí ọlọ́wọ́ bọ́tì mi tòní Samuel o mà ṣe o mo dúpẹ́ lọ́wọ́ rẹ o tó ẹyẹ kì í fò kó fapá kan fò méjì lẹ́sẹ̀ adìẹ mo lẹ́ni kejì lẹ́gbẹ̀ẹ́ ń bí gẹ́gẹ́ bí mi ò kì í ṣe dání kó wá sórí ètò yìí wọ́n ní èèyàn kì í gbọ̀ngàn kókó má rántí orúkọ rẹ̀ ẹ dárúkọ ara yín fara lé o. bẹ́ẹ̀ ni èmi náà ni Kẹ́hìndé Ayédùnyìn náà ni ọmọ Fádàrí tẹ́ ti máa ń gbọ́ tẹ́lẹ̀ náà ni lórí Fàdákà FM tí ò ní bá rédíò tí ò ní bàjẹ́ láéláé tó yẹ pé ọ̀pọ̀ òkè lọ́wọ́ òun máa lọ àtúntì kalẹ̀ náà lè nira àtúntì kalẹ̀ ìbàyẹn tó bá lọ náà ló bá kú à ń bọ̀ àìtí ìdè. Kẹ́hìndé ó ní bó ṣe máa ń kì mí tá a bá délé iléeṣẹ́ ti tòkè lọ́hùn kúkú kì mí báyìí káyé ayé tún gbọ́hùn mi torí orí mi máa ń wú. màá ní Ọlátúnjí Ganiyu àwọn ni apàtẹ ọ̀rọ̀ bí ẹni tó pàtẹ ọ̀run ńlá. bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ tó jọ̀rọ̀ lọ ọ̀rọ̀ tó ń gbọ́rọ̀ mi. bẹ́ẹ̀ ni àwọn ni apàtẹ èmi lọmọ Ìkòyí ẹ̀ṣọ́. ọmọ àdìlẹ̀dógún. bẹ́ẹ̀ ni. Sanwó-Orí kí ni ò jẹ́ kí n kì wọ́n. má bínú àsìkò àwẹ̀ láwà náà pásíkò yìí cashless láyé ń lò ní ìsín ayé òkòwò rìn mọ́ àbí kí n fún ẹ ní owó káàdì mi kọ́ lọ fi gbowó POS ni. kò tiẹ̀ sí ìtọ́ fún mi. tó lónìí òbí kọ̀mọ́dà la fi wọlé torí pé kí ni a ti fẹ́ bẹ̀rẹ̀ ohunkóhun a ní láti fi tolúwa síwájú ni mo sọ fún yín lọ́sẹ̀ tó kọjá pé ìpele mẹ́ta lètò ìpín sí. bẹ́ẹ̀ni. gbogbo ẹ̀yin tẹ́ bá ti ń gbọ́ wa láti bẹ̀rẹ̀ wá gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá tẹ́ sì ń wò wá tẹ́ tún àdì wa gbogbo ẹ̀yin tẹ́ fi òwa gbogbo yín la mà kí o mo kí ọ̀rẹ́ mi Ọmọyẹyẹ Dùgbẹ̀ mo kí ọ ṣé o ọ̀rẹ́ mi gidi ni aríra níjẹta ó ní bàbá condition mo gbádùn yín tó mo ní kò ní sí problem lónìí iná a tún máa gbádùn ara wa ní. kò sì ní séwu láéláé. bẹ́ẹ̀ ni mo sì kí ẹ̀gbọ́n mi Kẹ́hìndé Ọlájídé nílùú London ẹ mà ṣe o gbogbo bíṣọ́ọ̀bù mo kí yín o ọmọ olókùú òjọ̀gbọ̀n mo kí yín ẹ ṣé mo dúpẹ́ lónìí a bọ̀ sí ìpele ti àkọ́kọ́ èyí tá a pè ní ètò ìdílé. ètò ìdílé ní ìpele àkọ́kọ́ àti bá dé ibi tí obìnrin gbọ́dọ̀ mọ ojúṣe rẹ̀ sí ọkọ lónìí ojúṣe ọkọ sí ìyàwó òun ni a fẹ́ gùnlé lónìí. ojúṣe ọkọ sí ìyàwó. bẹ́ẹ̀ ni ojúṣe ọkọ sí ìyàwó la fẹ́ gùnlé. Samuel ọlọ́wọ́ bọ́tì mi sọmọ ìbá ń gbé kinní òkè náà mọ̀ ń bọ̀ náà ń fẹ́ lọ rè mú mi.